òfò ni. A ní kó fi Austin Manuel sílẹ̀. Nígbà tó Austin Manuel jọ sínú level kan náà. Austin Manuel ẹ tó jẹ́ sí pé òun àtọ̀gá ẹ̀ ní level lọ́jọ́ wà ní the same level. Austin Manuel yẹn ló fẹ́ fi máa ta yín. Ó fẹ́ sọ títí láti máa fi ta yín. Wẹ́n ní ọ̀rẹ́ ọ̀gá ẹ̀. Kí ló ń ṣe? Tí nǹkan bá ṣe láàrin wọn, ó máa parí náà. Kí wọ́n ní ti ọmọọṣẹ́ tó ló ń dá sí. Tọ́gá méjì bá ń jà, ìyẹn ọmọọṣẹ́ má máa dá sí. Ẹni tó bá jẹ́ ọmọọṣẹ́ ẹ má máa dá sí. Kẹ́mi tí ṣé o fẹ́ ṣe àgbákò ni ṣé o fẹ́ wọ wèrè ni àwọn ọ̀rọ̀ tí arákùnrin yìí tí ó sọ nìyí èmi kọ́. Arákùnrin yìí ó sọ̀rọ̀ sí Kẹ́mi tí ó fún ní àwọn ìpè. Ó ní ọ̀gá méjì ló ń sọ̀rọ̀ ní tí ò yẹ kí Kẹ́mi tí kì ó fẹnu sí. Ó ní ọ̀gá méjì ni o. Ó ní Ìtẹ̀lẹ̀ àti Austin. Ó ní wọ́n ti wà kí arábìnrin Kẹ́mi tí kì ó tó wà. Ẹ̀yin wá ẹ jẹ́ ká gbọ́ látẹnu arákùnrin yìí. Wọ́n máa parí ìjà yẹn tó bá yá. Níbo ló fẹ́ fojú sí? Kẹ́mi tí ó dẹ̀ ń bá ẹ sọ ò dẹ̀ ń ṣègbéraga. Lójú ara tiẹ̀ ó ti lẹ́nu Austin Manuel lọ nínú film industry ni ẹ o. Àbí ṣẹ̀ṣẹ̀ ló fi ń gapá. Tí ó bá kì í ṣe pé nǹkan tó dé tó ní ká wá rí òun tó ṣẹlẹ̀ sí Austin Manuel. Who are you? Can't be you. Ìtẹ̀lẹ̀ gbogbo wa la mọ̀ wípé Ìtẹ̀lẹ̀ jẹ̀bi Austin Manuel. Ó dẹ̀ ṣàbòsí Austin Manuel. Ó dẹ̀ wà láìmoore sí Austin Manuel. Gbogbo wa la mọ̀ yẹn. Yes, Ibrahim Ìtẹ̀lẹ̀. Kọ́lé Oṣó òun ló wà ń ta lọ́wọ́lọ́wọ́ yìí. Kọ́lé Oṣó òun ló ń trend. Kò dẹ̀ ní wọlé láíláí. But ó ṣàbòsí Austin Manuel. Gbogbo wa náà mọ̀. Ó dẹ̀ ní láti settle kíní yẹn. Ìtẹ̀lẹ̀ ẹ settle ìjà tó wà láàrin àti Austin Manuel. Tẹ́ bá settle ẹ̀ ìyẹn ò ní kí kankan dínkù nínú life fún yín now. Please and please. Kẹ́mi tí jẹ́ kó rí ẹ pé o. Má sọ Austin Manuel di igi ìta yín o. Jẹ́ kó rí ẹ pé o.